Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀rí mo rí fọ́nrán kan tí òpònú ọ̀dẹ̀ kan Kọdiri kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ná. Ṣé rí ẹ̀wọ̀n tí kò ṣe sẹ́jọ́ lọ́wọ́ bọ̀bọ̀ yìí? Ẹ tẹ̀ já gbọ́ tó sọ lọ. Pé ẹ fẹ́ o, ẹ kọ̀ o. Imam Ogbomọṣọ ni Imam Abibullah Ahmad Mahmood Adékúnlé Ayélára. Ẹ fẹ́ ẹ kọ̀. Abibu ní bona fide. Àmọ́ ṣe mọ tí ò jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ dùn mí. Ọ̀rọ̀ Kọdiri ò lè dùn mí o. Ẹ mọ oríṣìí ní pé ṣé tí Kọdiri bá ṣẹ̀wọ̀n kò sẹ́ni tí ó fẹ́ bí. Kò sẹ́ni tó fẹ́ béèrè. Àkọ́kọ́ nígbà tí wọ́n fẹ́ yàwó fún ẹ ìwọ Kọdiri tí èèyàn bá tiẹ̀ wọ́n ní bí aṣọ bá máa bí òjò bá máa pa ni á jẹ́ òjò tó yanjú. Wọ́n ní ẹni fẹ́ dá aṣọ ró ni tọrùn tiẹ̀ là á kọ́kọ́ ń wò. Ìwọ tó fẹ́ dá aṣọ ró Abibu tí wọ́n gbò láṣọ lọ́rùn. Imam Ogbomọṣọ ni Imam Abibullah Ahmad Mahmood Adékúnlé Ayélára. Ìwọ tó láṣọ lọ́rùn tó fẹ́ dáṣọ ró Abibu lọ́rùn. Now Kọdiri lanu gbàgà ó ní Abibu ìmọ̀ọ́mù lè máa mú láàfin òun ni ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́. Ókè ẹlẹ́nu ló ní ẹnu ẹ̀ ó ti yé bó bá ṣe wọn ẹnu ẹ ló ṣe lè ṣẹnu yánkanyànkan àmọ́ kò yẹ kó jẹ́rú ìwọ tó jẹ́ pé àkọ́kọ́ ò láṣọ lọ́rùn àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì níwọ tó fẹ́ sọ̀rọ̀ pé ẹnìkan ó fẹ́ bú èèyàn ẹ máa gbọ́ ó fẹ́ bú èèyàn ni o. Nígbà tí wọ́n fẹ́ yàwó fún ẹ ṣé o mọ̀ pé ebi ló pa ìyàwó yẹn títí tí ìyàwó yẹn fi kúrò nílé. Ebi ló fi pa ọmọ ọlọ́mọ títí tọmọ ọlọ́mọ fi yá sá lọ fún ẹ kò bímọ bó ṣe wà yìí o. Ẹni tó sọ̀rọ̀ kò ní nǹkan kan kò ní anything ìyá ọmọ kò bí torí pé kò ní àǹfààní láti rí ìyàwó fẹ́ látara wípé kí ni ẹni ayé ẹ̀ ti bàjẹ́ ni kò sóbìnrin kan tó máa sọ pé irú eléyìí ló kù tóun fẹ́ máa fẹ́ torí ayé ẹ̀ ti rún pátápátá. Ibi tó wá wọ́ọ̀sì fún dé ni pé ilé àlàpà ni wèrè yìí ń sùn o. Wèrè tó ń sọ̀rọ̀ yẹ ilé àlàpà ló ń sùn o. Tó bá dàbí ẹni kó gbé kámẹ́rà kó ṣe gbogbo ilé tó ń sùn lẹ́ni tó fẹ́ dá aṣọ ró Abibu lè máa mú láàfin tó fẹ́ dá aṣọ ró lọ́rùn o. Tẹ́tù wá fẹ́ gbọ́ ibi tí ó ya wèrè sí ó lóun pìrìsẹ́ńtà Parrot FM ẹni yìí ó ń kọ́ bìlù Bayi kò yẹ kẹ́ ẹ máa láwùrú àwọn eléyìí kan máa wá ṣe program lóòótọ́ ó sanwó ẹ̀ ni àmọ́ ó yẹ kẹ́ ẹ àtowó ẹ̀ yẹ kẹ́ ẹ lè jìnnà ni nínú rédíò station yìí torí ayé eléyìí ò bá mu kò bá rárá láyà ń bá mu láyé ẹ̀ kò ayé ò wọ́ọ̀sì débi pé inú ìtàn tá a tún wá gbọ́ nínú ìtàn ẹ o lẹ́ni tó fẹ́ máa bú mọ́mù Ògbómọ̀ṣọ́ o lẹ́ni tó ń bú sẹ́nitọ́ Adéṣeun o. Sẹ́nitọ́ Adéṣeun ọ̀parí rẹ̀ tí wọ́n fi kú ìjọba. Sẹ́nitọ́ Adéṣeun ọ̀parí rẹ̀ tí wọ́n fi kú ìjọba. Àti pé nígbà táwọn EFCC tún dé ókè skul tí Sẹ́nitọ́ Adéṣeun kọ́ sí Dóàká dilapidated ni. Tó sọ pé Sẹ́nitọ́ Adéṣeun wípé àwọn ní abandon project ṣé abandon project èwo ni àwọn bàbá tiẹ̀ ṣe bàbá tiẹ̀ sọ ìwà sọ̀tàn bàbá ilé ẹ̀ ìtàn ilé bàbá ẹ̀ sọ kí ni bàbá ẹ̀ ìwọ Kọdiri kí ni bàbá ẹ̀ ṣe nílùú Ògbómọ̀ṣọ́. Ṣé rí ẹ ti ọwọ́ kọ́kọ́ wà tó tẹ̀ ẹ́ pé ojú òyìn ti ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ yìí o ojú òyìn ti rárá. Now èèyàn lọ ṣí complex sẹ́kọ̀ọ́ Èkó ni o ọmọ ìlú yín ó ṣí complex sẹ́kọ̀ọ́ inú yín sì ń dùn ẹ wá tún ń bú ẹni tó wò ó pé ẹjẹ́ àtún mọ́sálásí ṣe kí lu mọ́sálásí débi pé táwọn aráàlú òkèèrè bá wá sí mọ́sálásí wa kínú wọn lè máa dùn pé àwọn rí ibi tó dáa kírun ẹ̀ ń bú yẹn ẹ sì ń èèyàn ẹni tó kọ́ mọ́sálásí ní personal interest ti ẹ ní o personal property ẹ ní o kẹ máa wo báwọn èèyàn ṣe daft sí nílùú Ògbómọ̀ṣọ́ o most especially àwọn sẹ́tọ̀ Kọdiri yìí wọ́n daft gan o personal interest èèyàn personal property èèyàn èyí sì dúró lé lórí
ní èèyàn igọ̀ tó báyìí ládùúgbò bílẹ̀ ṣe pọ̀ tó nílùú Ògbómọ̀ṣọ́ kò wá irú complex ńlá bẹ́ẹ̀ kó wá jù fún yín. Bàbá wo Èjìdé kọ́ńpìlì wọn ìlú Ògbómọ̀ṣọ́ ló máa wà. Ẹni tó ń ṣàǹfààní sílùú Ògbómọ̀ṣọ́ ẹ mọ̀yẹ ẹ̀dá tó ń jẹun lábẹ́ kọ́ńpìlì bàbá wa Èjìdé nírú àwọn bàbá arúgbó yìí náà wọ́n ń tọrọ jẹ lọ́wọ́ bàbá wa Èjìdé ni. So káwá ẹ wá ń hèlì ẹni tó já sí pé ó gbé kinní ẹ̀ Èkó ló gbé sí tó lórí pé ẹ máa kórìí ibú bá òun ó gbé sékòó ẹ̀yin wá ń dunnú lórí ẹ wá ń sọ̀rọ̀ toilet or no toilet tí ẹni èèyàn ṣe pé kí mọ́sálásí ilé dùn rí o káwọn èèyàn lè dé kán máa rí kínú wọn máa dùn o. Irú ìwọ iná wá ṣẹnu yọkànyọkàn ó wá ń bú sẹ́nitọ́ Adéṣeun wípé sẹ́nitọ́ Adéṣeun ṣe abandon project ṣó o mọ sísẹ́mù gọ́ọ̀mẹ̀ntì ṣá. Abandon project ṣé bó tẹ̀ ṣe ni wọ́n ṣe abandon project àìmọye sẹ́nitọ̀ ní house tí ò tiẹ̀ rántí tí ò tiẹ̀ mo sì mọ àwọn sẹ́nitọ̀ at least èmi sì mọ àwọn sẹ́nitọ̀ tó jẹ́ sí pé sẹ́nitọ̀ ni wọ́n tá a rán wọn lọ tá a rí any project kankan tó ṣe. Ṣé bẹ́ẹ̀ téèní yóò bá dáa kò ní aim láti sọ pé òun fẹ́ ṣe any project. So bàbá wa sẹ́nitọ̀ Adéṣeun yìí ṣe ní àbùkù ọ̀n ṣe ní ẹ̀tẹ́ ẹ má torí pé wọn ọ̀tẹ̀ lẹ́yìn lónìí kẹ́ wá torí ẹ̀ sọ wípé kìíní bí bàbá wa sẹ́nitọ̀ Adéṣeun bá jáde lọ́la tó bá sọ pé nǹkan báyìí ibi báyìí náà wọ́n fẹ́ gbà ibẹ̀ náà ni gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ máa gbà mélòó ní ẹ̀pọ̀ náà ń ṣòro pa ẹ̀pọ̀ ni. Ok bàbá ẹ wá wo mo tún wá come across fídíò kan tí bàbá kan ń ṣépè pé ó máa lọ ni bàbá òun dàbí ẹlẹ́dẹ̀. yọ lọlẹ̀ bóyá ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ẹ̀dí kan ṣàlàyé tó ṣẹlẹ̀ fún yín ìfẹ́ǹsì wa ló bá wọn lẹ́rù ní òfin máa ń wọ́n sọ lórí YouTube lórí múmbà yìí ìfẹ́ǹsì wa ti bà wọ́n lẹ́rù wọ́n dá wọn láyà wọn ò máa ń wọ́n sọ lórí múmbà yìí mọ́ wọ́n sọ kótókótó. ó ti gbé kọ́nọ̀sì ó ti bàjẹ́ ó ti mú múrì kan dá lórí ó ti bàjẹ́ yá ní Islam. Olúwa yóò bù wá ní gàdábòsí onírọ́ ẹjọ́ àgbàlagbà ọmọdé ìṣẹ́ Olúwa bù wá ní gàdábòsí. Ọlọ́run ló mọ mí ìtẹ́ mo orúkọ bàbá ọ̀hún ẹ̀rí bàbá ẹ̀rí pé ẹ̀rù bọ́ ṣe rí. Ṣé ẹni tó bá ní ọmọ rẹ̀ tó bímọ rẹ̀ tó fẹ́ kọ́mọ òun ó ṣoríire ṣé ó máa ṣépè fọmọ lọ́mọ báyìí ṣé èèyàn rere irú sẹ́ẹ̀tì wọn ni àwọn tó tẹ̀lé wọn nu wọn torí ipá wo lóríire wá ń tẹ̀lé Ìmámù Ògbómọ̀ṣọ́ bí àwọn sẹ́nitọ́ Adéṣeun bí àwọn bàbá wa Mọ̀nsúrù Èjìdé bí àwọn bàbá wa Sólà ẹ wá ń torí ẹ ń ṣorí burúkú kiri orí social media Kọdiri níwọ tó ò ní ran bàbá yín gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ ni o èmi kọ́ mo sọ lẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ wọ́n ní bàbá yín wọ́n kówó mọ́sálásí jẹ ẹni tó fi kú ó sì ń sẹ ẹni kọ́ wá sọ bí tó ti kówó jẹ èmi òkú mọ̀ kan àwọn òkú ìtàn tá à ń gbọ́ náà là ń sọ ẹ sáà ń gbọ́ pé bàbá yín kówó jẹ ni ẹ̀yin ò ní òsì jáde kẹ́ ẹ̀ ṣàkáǹtì bí bàbá yín ṣe náwó mọ́sálásí irú ẹ wá jáde sí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù pẹ̀lú aṣọ owó ìyí bọ́tìnì òòrí bọ́tìnì kẹ́ńtò kò bọ́tìnì tún ti já lọ́rùn aṣọ ẹ̀ òtún rí ṣe irú yẹn ló wá ṣẹnu yọgọyọ wèrè ti bò gógóró yó. àbúkà ìbódẹ̀ ṣe wà yìí àǹjọ̀nú ní máa ń sà ó àǹjọ̀nú ní máa ń sà ọ̀lẹ́sìn rìsẹ́ẹ̀tì àwọn ará bí ni àǹjọ̀nú ní máa ń sà àǹjọ̀nú tó wá ń sà ó tún wá ba yí ẹ̀jẹ̀ àǹjọ̀nú yẹn ti wá má yí ẹ̀ kóbó ó tún wá fẹ́ rán ẹ lọ sẹ́wọ̀n. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ Kọdiri yìí mo mọ̀ mọ́ post ẹ̀ lẹ́nìkan ní kí n má fún ní popularity mi ì fún ní any popularity àfi ń ba yé ẹ̀jẹ̀ ni torí bá yé ẹ̀ ti bàjẹ́ already ó wá ń wẹ́ni kúnra torí pé gbogbo èyí tó sọ yìí ní court of law ò ní lè sọ káwọn á gbé mi lé ta ló máa gbé ọ̀ráyè tiẹ̀ torí pé ìwọ ìmọ̀ àkọ́ máa waste time èèyàn ni nígbà wọn bá gbé ẹ tó ọ̀bá rí èèyàn tó máa dúró fún ẹ ṣé kò tán èèyàn kọ́ máa waste time rẹ̀ ní wọ́n á gbé ẹ títí gbò bá yá wọ́n á ju ẹ nígbò bá yá wọ́n á ju ẹ lẹ̀ pé eléyìí ò ní ràn ìwọ tó relevant inú ayé báwo bó tún ṣe ń sọ psychologically ẹ rí i pé nǹkan kan ń ṣe
so a máa ṣàdúrà fún ni pé kọ́lọ́n bá wa dá lọ́pọlọ padà, kọ́lọ́n bá wa yí ní làákàyè padà. Gbogbo àwọn bàbá tó wá sọ pé àwọn bàbá kìíní kan ti sọ, bàbá kìíní kan ti sọ, àti gbọ́gbọ́n ti sọ, wàláhì tàláì súnmọ́ bí láì. Ó fi Ọlọ́run ọba búra wípé wọn ò bí ìyá ńlá ìyá àbíbù jáde kó sọ. Ìmáàmù ń sọ pé èmi ni ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́, gbogbo ayé ló sì mọ̀. Tí wọ́n bá bí bàbá ńlá kú bàbá àbíbù dá, ẹni kó jáde kó sọ. Bóun ni ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ kó jáde kó sọ. Ìṣe bí ẹ̀yin tẹ́ ń bá sọ èmi ò kò sí tó kàn mí. Òun fúnra ara ẹ̀ lá ní kó jáde. Ẹni kó jáde kó wá sọ pé òun ni ìmáàmù. Tí ò bá ti lè jáde, ìwọ náà tó wá sọ Kọdiri àti wá àtẹ̀gbọ́n ẹ Jamiu tó jẹ́ pé ayé yín ti rún, ìyá yín rówó tọ́jú ìyá yìí ń rìn kiri ni. Tí màá ṣe ọpẹ́lọpẹ́ ọkọ àǹtí yín tó wòó pé kóun ṣe ìyá yín láàánú tó ń fún ìyá yín ló ní jíjẹ mímu. Ṣé tí ọkọ àǹtí yín bá tún wíwú eléyìí, ṣé kò ní wòó pé torí pé bísí ni, ṣé kò ní padà tìyá yín síta wípé kó lọ bá yín kẹjọ máa ṣòṣì? Ṣé kò ní tìyá yín síta? Ìyá Ọlọ́run tó bá yẹ pé fídíò ilé di ọ̀dọ̀ ìyá Kọdiri ni, ó yẹ kí ìyá Kọdiri mọ̀ ìpọ́n òun ọmọ bí o, torí eléyìí ò sínú ọmọ. Kọdiri eléyìí ò sínú ọmọ, torí pé ọmọ oore kan, olóríire ọmọ kan kò ní ronú kí ẹni tó ga kó jábọ́. Bẹ́ẹ̀ náà ni ẹ̀ ní rí bàbá olóríire kó ronú kọ́ ọmọ ọlọ́mọ ó jábọ́. Tẹ́ ẹ bá ti rí bàbá kan tó ti ń sọ̀rọ̀, tó ti ń sọ pé ìmọ̀ọ́mù ọmọ ayọ́ ni, tó ti ń sọ pé ìmọ̀ọ́mù ń ṣe yánmayànmá, tó ti ń sọ pé ìmọ̀ọ́mù ń ṣe wọ́nwọ́nwọ́n, tó ti ń sọ pé ìmọ̀ọ́mù ẹ lọ wò ó dáadáa, kò lè lọ́mọ rẹ, ọmọ rẹ ò lè gbẹ̀yìn irú wọn. Ìyẹn ṣèpè ẹni bá ti rí irú ìmọ̀ọ́mù yìí tó sọ wípé ìmọ̀ọ́mù ń ṣe rádaràda, ẹ lọ wo irú wọn, àwọn ọmọ wọn ò lè látúbọ̀tán rẹ, kì í ṣèpè. Àwọn lè jẹ lọ, àmọ́ àwọn ọmọ wọn ò lè jẹ lọ, torí àwọn ọmọ wọn ò ní débi gíga láéláé, torí pé ibi gíga ni ìmọ̀ọ́mù wà. Ẹni bá wá ní kó jábọ́, ọmọ tiẹ̀ náà ò ní níbi lọ. Ìnàmà amúru ìdá àrọ̀ ọ̀dà ṣe èèyàn àyẹ̀kú lọ́lọ́ húkú fàyàkùn bọ́lọ́ ti wí nìyẹn. Ó ní tó bá ti ń rò báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀, bá ti sọ yìí ó ti ṣẹ bẹ́ẹ̀. Gbogbo ẹni tó bá láti ìsìn lọ, ẹni tó bá ti gbèrò ẹ̀ ń rò lọ́kàn ni, ẹ fẹ́ ṣe ni, ẹ ti ń plan ni ẹ ni, gbogbo yín pátápátá bó ti wù kẹ́ ẹ pọ̀ tó, ẹ ní látúbọ̀tán rẹ̀ àtàwọn ọmọ yín. Torí pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ó wá láti stay ni, ẹni bá wá ní kó lọ òun ni ó wọlú kòtò. Bẹ́ẹ̀ náà láyé tó bá wo aburú sírú àwa yìí tó wò pé ẹ̀yin ọmọ yìí kìíní kan gbogbo yín pátápátá ẹ wọ kòtò so ni, bó ti máa rí fún yín nìyẹn. Ó ti yé, torí pé èmi ò mọ rísìn tírú yín máa fi ṣe rádaràda lórí social media. So Jamiu àti Kọdiri yìí ayé wọn wọ́ọ̀sì gan, ayé wọn bàjẹ́ gan, òun àtàbúrò ẹ̀ ayé wọn kọ̀ ọ̀run rádaràda. Irú ẹtú wá tún fẹ́ kó bá àbíbù, torí ẹ fẹ́ kó bá ní wàláì. Tí wọ́n bá wá bí ìwọ Kọdiri ṣé bó ti sọ àti gbọ́, tí wọ́n bá wá bí bàbá ẹ̀ rí nínú sàárè, tí wọ́n bí ìyá ẹ̀ rí, wá jáde kí wá àti àbíbù kẹ́ ẹ wá sí mọ́sálásí jímọ̀ níjọ́ jímọ̀ kẹ́ ẹ wá kírun. Tí wọ́n bá mọ̀ pé wọ́n bí yín ire o, wípé ní tẹ́ ẹ ṣe yìí o, lóòótọ́ ni tẹ́ ẹ mọ̀ ni, ṣó mọ̀ pé ó ti sọ, wá púùfù ẹ̀ fún wa, má ṣe físíkà fún wa, má ṣe lórí má ṣe lọ online bọ́ wá sọ́díjà àgbó, ìbọn ọmọ ọkọ nìyí, ẹ wá púùfù ọmọ ọkọ yín lọ́jà àgbó, ìwà tàbí ìbù èyí tó bá ti bí yìí rẹ, ẹ wá púùfù ọmọ ọkọ yín lọ́jà àgbó pé ẹ̀yin lẹ fẹ́ líìdì jímọ̀ tó ń bọ̀ yìí ló jímọ̀ tó ń bọ̀ yìí, jímọ̀ tó kù ọ̀túnla àbíjọ́ mélòó yìí, ìwà àti àbíbù àti gbogbo orú sẹ́ẹ̀tì àti bàbá tó sọ̀rọ̀ yẹn, àtẹnitẹ́yìn rò pé ọ̀nláṣẹ yẹn tó bá di jímọ̀ tó ń bọ̀ yìí, ẹ kóra yín wá sí mọ́sálásí ọjà àgbókẹ́ wá líìdì irun fún wa. Ìyẹn la máa mọ̀ pọ́ ọmọ ọkọ ní ẹ̀ ń ṣọmọ àlè. Àmọ́ tẹ́ bá ti lè ṣe bẹ́ẹ̀, wallahi tallahi summa billahi, ọmọ àlè olórí ọmọ àlè ìlú Ògbómọ̀ṣọ́ nìyí. Tẹ́ ẹ bá ti lè ṣe o, èmi àwa ní ìsìn ẹ mọ̀ pé àwa ti challenge yín báyìí, ẹ mọ̀ pé ẹ̀yin ti sọ̀rọ̀, àwa ti wá challenge yín. Tẹ́ ẹ bá ti lè ní jímọ̀ tó ń bọ̀ yìí, tẹ́ ẹ bá ti lè wá, olórí ọmọ àlè nìyí. So Ọlọ́run kó jọ kó ṣàánú wa. Gbogbo àtàǹgbọ́rọ̀
olóògbógbóró ni ó ti yé kò láṣọ lọ́rùn ẹ̀yin náà ti rí tẹ́ bá ti rí kò láṣọ lọ́rùn bẹ́ẹ̀ tó bá tún fẹ́ lọ sí rédíò station náà kó fẹ́ ó máa tọrọ owó kiri ní ẹ̀jẹ̀ fún mi lówó mo fẹ́ lọ fi ṣe program aláyé bàjẹ́ ẹ wo fóònù tó ń lò náà ọlọ́run well bàbá wa sẹ́nitọ́ Adéṣeun lágbára ọlọ́run ayé ò ní báyìí lórúkọ jẹ́ o bàbá wa sẹ́nitọ́ Adéṣeun lágbára ọlọ́run yóò máa ga sí fún yín o bàbá Mọ̀súrù Èjìdé kò ní burú fún yín o bàbá wa Sólà ọlọ́run níjó bàjẹ́ fún àti ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ dúró ti ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ lágbára ọlọ́run gbogbo bí táwọn ọmọ tí yín náà bá ń dé wọ́n máa pàdé aláàánú àmọ́ṣẹ́ gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ ronú kí mọ̀ọ́mọ̀ ó jábọ̀ gbogbo àwọn ọmọ yín láti ìsìn lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní jábọ̀ ni gbogbo bí yòówù nǹkan ọmọ yín wà láti ìsìn lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní jábọ̀ ni àfijọ́ tẹ́ ẹ bá tó ronú pìwàdà pé mọ̀ọ́mọ̀ ò ní jábọ̀ gbogbo àwa náà tá a wá ń wò ìwọ náà tó fẹ́ kọ́mẹ̀ntì tó ò sí ní gíga kan tó o bá ti ń ronú kó jábọ́ tó bá ti ń ronú kí mọ̀ọ́mọ̀ ó jábọ́ tó ti ń ronú kí àwa tá a tẹ̀lé wọn jábọ́ gbogbo yín pátápátá ẹ̀ ní gòkè láéláé la ilaha illallah bí akí bismillahir rahmanir rahim Allahumma mani adani fadi wa mani kadani fakidi wa man radani ya likali faliki wa matashabali fa husiu inti fi wala no ikifini ma amoni mina amori dunya wala akhirah wasudiki qoli wa fili wa ali ya shafiu ya rafi wa kun anidiko wala tu amili mon lati kulan talisano le akili yeki ya muasharo le borani ya mokowiya le akiwani wa ya mola ta'alumika le monkana wa husni bi anika le dila tano me kana bika kifini bi dedi la yumnika alladhi la yudama innaka la kulli shay'in qad kataba lahu li alibana na wa rasuli inna la qawili bó ti máa rí fún yín nìyẹn gbogbo èpè inú kútúbà yẹn orí yín ló ń lọ ọ̀là láhàúlà wàlà kùwàtà ìlàbìlà àlèyèlà àṣẹ Kọdiri òkè pé sálámù alaykum.